Atlanta Àkúrẹ́ ni mo wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ó ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ fi hàn ẹ̀yin ọmọ Nàìjíríà àti Ìdànrè nílé àti lóko kí ni mo fẹ́ fàyọ láàárọ̀ pẹ̀lú fídíò tí mo ń ṣe ni pé ẹ máa wo kíní pósítà tó wà lọ́ọ̀kan yẹn tán rí mọ́lẹ̀ yẹn that is Ondo State at 50 Mr. Man Oga come this side small abeg so Ondo State at 50 nìyẹn ẹ jẹ́ ń zoom ẹ̀kẹ́ ìwò dáadáa ṣe ti rí pé Ìdànrè náà fi promote Ondo State at 50 ṣe ti rí bẹ́ẹ̀ pé picture Ìdànrè ní picture tó wà nù studio mi ní tí mo sọ pé street Ìdànrè ló wà nù ẹ̀yẹn o that is Old Nepa stroke Ojimaba àpáta Ojimaba ṣé òun lẹ́ ń wò yẹn ìlú tó fi polówó Ondo State at 50 yìí ẹ̀yin ọmọ Nàìjíríà ìyà ń jẹ ìlú yìí gan o ìlú tó fi polówó Ondo State at 50 so definitely everybody including governor wọ́n wà aware ipe ìlú kan wà tó ń jẹ́ Ìdànrè tọ́lọ́run dẹ̀ kẹ́ bọ̀ tọ́mọ ènìyàn kọ́ tí ikún sí kí nìdí tẹ́ fi kọ́ tí ikún sí kí ló dé tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́ nínú ìlú yìí kí ló dé tẹ́ àgbádùn nǹkan tí àwọn èèyàn ń gbádùn nínú ìlú tẹ̀dẹ̀ dàmọ̀ ẹ̀dẹ̀ fi ìlú yìí ẹ̀ fi ń polówó Ondo State at 50 ṣe ti rí bẹ́ẹ̀ yẹn Ìdànrè nìyẹn o kò síná no good road nílùú Ìdànrè kò sómi ẹ̀ẹ̀kan láàrin 15 days làwọn èèyàn wa máa ń wá láti oko tó bá lọ abúlé tó máa ń wá sí ìgboro tó bá dé ìgboro yẹn ẹ̀yin ọmọ Nàìjíríà kò sí iná nílùú Ìdànrè kò sí ọ̀nà nílùú Ìdànrè bẹ́ẹ̀ ni kò sí omi táwọn ìyá wa bá dé tó bá lọ inú oko yẹn omi odò náà máa ń mu omi tó máa ń gbá nínú ewé tí ewé máa ń wà nú ẹ̀ ibẹ̀ náà ti máa ń mu mi ẹ̀ẹ̀kan láàrin 50 days tó máa wá sí ìgboro yẹn tó ń wá sáàrin ìgboro Ìdànrè kò síná kò sómi di ti tán àwọn ìyá ilé mu ṣe ti rí so Ìdànrè exist nínú Ìdànrè débi pé with all what you are generating owó tó ń jáde nínú Ìdànrè resources wa àgbádùn ìjọba fún ọjọ́ kan rí àti ẹ̀fọ́ all these social amenities tó ń jáde látara government sí Ìdànrè sí ìlú jàre Ìdànrè ò gbádùn ẹ o mo kàn fẹ́ jẹ́ kẹ́ wà àwí ẹ̀ pé Ìdànrè exist yo débi pé wọ́n lè fi polówó Ondo State at 50 wọ́n lè fi celebrate Ondo State at 50 ṣùgbọ́n in tó ń jáde tí ìlú gbádùn Ìdànrè ò gbádùn ẹ o ire o orúkọ tèmi ni Mr. Lanta. Àkójọ máa kú ọdún òní o ọdún Ìdànrè ó bẹ̀rẹ̀ ní òní 5 òní òun ẹfọṣọ ní Ìdànrè yìí ìyá pèbọ̀ fi ẹfọṣọ ní àwọn ìgòrò lẹ́wọ̀n ẹfọṣọ wọn then òní àwọn ìgòrò lẹ́wọ̀n kẹrin yìí so èmi náà ṣẹ̀ṣẹ̀ tó bẹ́ náà nù níbẹ̀ yìí nílàó condition ìṣìbẹ̀ yóò ṣe ga bí ṣí ètò ẹ máa bọ̀ ẹ máa kọjá ti yín bí ṣí ètò létí lọ ṣùgbọ́n omi inú kan kọ mí nígbìmọ̀ tó bẹ̀ yìí ní òní ẹgbẹ́ kámẹ́rà yẹn wá omi náà nẹ̀ ó kọ mí èdè ìyẹ́dọ́ka ibẹ̀ why because níbẹ̀ yìí ibẹ̀ yẹ pa ero tó ohun ẹsẹ̀ gbèkè yìí dé pa ero bóyá kó gọ́ọ̀mẹ̀ntì o mi bóyá kó gọ́ọ̀mẹ̀ntì bóyá káwọn láwọn o which I don't know nítorí bí ṣíbẹ̀ yóò ti tó yìí ẹ̀wọ̀n èrí kíni yìí bẹ́ẹ̀ yìí èmi ò gbé òun ṣèkè yín o ìró bẹ́ẹ̀ yóò ṣe àwọn ẹ̀rí ìró dá ẹ̀ èmi ò gbé òun ṣèkè tó ti fídíò yìí mo fẹ́ ṣe ní ibẹ̀ yìí ń kẹ́lẹ́kẹ́ tẹ́lẹ̀ ńlá ṣe níbẹ̀ yìí nẹ́sẹ̀ gbèkè yìí òun yóò rọ̀ mọ́ yìí o òun kékeré yẹn wọ́n yìí òun rọ̀ mọ́ kékeré tẹ́ òun yẹ ṣe níbẹ̀ yìí ń díbẹ̀ náà ti bó bẹ́ẹ̀ yìí ṣé ó yẹ díkìnnì yìí lè sùn álẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀ṣẹ̀ pèrò tó níbẹ̀ yìí ṣé ìyẹ̀dọ̀ oníbọ̀ kan yá hangi kíni yìí sí ojú ẹ̀ lálẹ́ hangi ẹ̀sẹ̀ kè ní òde níbi ẹ̀ náà dé gbangba ibẹ̀ yìí ipa èrò àwọn èèyàn wá kọ́ọ̀sà lílá àwọn stúdẹ̀ǹtì àwọn èèyàn pàtàkì àwọn òyìnbó àwọn èèyàn gidi dúró bá rí ilẹ̀ Yorùbá ìfún àwọn Ìgbò gan dúró bá ti tó ẹsẹ̀ gbèkè yìí mẹ́rin fún wo ti rí Yorùbá o. This town is formerly called Ife-Òkè. Onírìsìn yédèm jẹ́ Ife-Òkè. Àdẹ̀ tún change ẹ̀ sí Ìdànrè. Ìlú nílẹ̀ Yorùbá yóò ní ọkọ̀ mẹ́ta. E jẹ́ Ife-Òkè. E jẹ́ Ìdànrè. E tún jẹ́ Ìdànrè. Ìró kíni yìí bẹ́ẹ̀ yìí ohun ẹlárò yìí bó bá ti wá Ìdànrè tó bá fẹ́ wá fún anything tó fẹ́ wá ṣe
òun náà ti right of sí báyìí. This is Ìdànrè Blessing Circle náà kọ sí báyìí. Welcomes you to the tourist center of the ancient town Òkè Ìdànrè. Now àwọn kan tó wà ń bí báyìí ẹ rí bó ṣe rí, at least ó yẹ kán ti tún kíní kọ, yes ó yẹ kán ti tún kọ, kán ti print here kó wà okay. They are making a lot of money here. So now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àwọn nǹkan tó ń list. Wọ́n ní the great step, ìyẹn ni step tó wà lókè over something 600 something thousand. Then agbóògùn footprint ṣe ti rí àwọn wá kọ sí pé the wonderful man mat, yes okay ó sì ń lọ ní river ṣe Agaga hill àwọn ọmọlẹ yìí o kí ni yí èédú kan ọpọlọ mẹ́mú gbé ìwé èédú kà mọ́ the wonderful mat ìyẹn ní mat ṣe foot mat rẹ̀ mẹ́tì wá bí ẹ̀wọ̀n. The Ark of Noah, if you have not heard about Ark of Noah, is located in this town called Ìdànrè. Prove me wrong. Mọ̀ kí comment section nílẹ̀ Yorùbá ẹ sì máa wá fún yẹn. Ṣé wọ́n ní letters of the flood FLOOD ìyẹn adìẹ kọ̀wé òyìnbó káàtì mọ́rọ́fó rẹ̀ yín. Okay. The unreadable letters of the flood. Ohun rẹ̀ yẹn adìẹ kọ̀wé òyìnbó káàtì. So wọ́n yẹn akọ ẹbẹ̀ yìí gan ọpọlọ ẹ̀ mú pé òun yà sí ọmọdàrè. Èyí mo jẹ́ èyẹ̀dò ìbẹ̀rẹ̀ dàtúnbẹ̀ yìí ṣe èyẹ̀dì kìíní yìí ká ṣubú bẹ́ẹ̀ ní èsán ìgbọ́bẹ̀ yà gbẹ̀ sí dáwọ́bọ̀ kan gbé sí ìyálẹ̀ ìrìndọ̀tẹ́ kété bá mi ṣó àwọn kámẹ́rà bí ẹ̀wọ̀n irú òjò níbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ pé tó ń bèrè láti lọ́nà ìyá ká gbábẹ̀ wọ̀nyí lójoojúmọ́ tó lè dùgbò mẹ́tì wá fún wọ̀nyí bá mi kọ́ọ̀tì kámẹ́rà ẹ̀nẹ́ bí mi. táìníyàn tí àwọn bá kakùdẹ̀ tó tẹ̀lé ṣà ẹlẹ́rìí tó pọ̀ ní bẹ́ẹ̀ o lágbègbè tó pọ̀ ní bẹ́ẹ̀ jà oṣù mọ̀bù tó pọ̀ ní bẹ́ẹ̀ òbúládọ́dún méjà ní bẹ́ẹ̀ gbọ́ tùlẹ́tọ̀ náà ẹ̀ àṣà tẹ̀bí tààrà ẹ̀ àṣà oníbàdàn ti gbàbọ̀dẹ̀ kùdẹ̀ yìí bẹ́ẹ̀ni mo fẹ́ dàgbà lẹ̀ dẹ̀ ẹlẹ́rìí àbọ̀ ayọ̀ òjò ṣùbọ̀gbẹ́ ẹlẹ́rìí lálẹ́ ló gbọ́ náà ní mo gbọ́ ayọ̀ yóò bọ́ lẹ́yìn ìjà lálẹ́ ọdẹ bẹ́ẹ̀ ẹlẹ́rìí ló pọ̀ o kóòtù ajá lẹ̀yẹ̀ yóò rí bó kété pátápátá yóò dá wa borí o ọ̀kan náà lẹ̀ máa dàgbà o ògèdè kò wéré lé ògèdè kò wéré lé yìí o ògè kò dẹ̀ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ rí ojúmọ́ bàdó gbọ́ o lódùgùdù lágbógunró olómi yẹ kó lè máa wọn pa ló gbọ́ wá kẹ́rẹ́ kógun alùbọ̀tẹ̀jà lójó dókòrò dógbèjà dẹ̀ o adógunró tó gbọ́ níbo wa náà ló wà kéré malẹ̀ dókòrò dógbèjà dẹ̀ o olùjà dókòrò dógbèjà dẹ̀ o olùwẹ̀rẹ̀ máa gbọ́ kókó dókòrò dógbèjà dẹ̀ tọ́mọdé dẹ̀ ìtagbàdẹ̀ máa dókun kó wa o ìkókó alámọ̀dé wọlé o wọn ní bá ti mójú bò dá ṣubíṣu dẹ̀ alẹ̀ tó pọ̀ pàápàá jùlọ ohun ya wọn lóṣè ní ọjọ́ yẹn ṣe kọ́ńgẹ́sì ẹ̀ fẹ́ ọ̀run dẹ̀ ọ̀nà bá ti yíbo bẹ́ẹ̀ lóbi náà kó ń bẹ́ẹ̀ wọ̀ dẹ̀ ìsàlẹ̀ dẹ̀ tó pọ̀ ní bẹ́ẹ̀. bí tẹ̀tẹ̀gbọ́n bá ti jí ní òwú ọ̀ á yọ tewétewé tó bá ti dọ̀sọ́ gẹ́gẹ́ á rọ tewétewé wúrọ̀ ní bẹ́ẹ̀ ló ń lọ tẹ́mẹ́tẹ́mẹ́. lẹ́ni ní bá ti jí ní òwú ọ̀ á ṣe bọ́ ní ilé àgbọ̀n láàgó méjìlá bá ti gbà tó owó ti tẹ́ gbà náà ọ̀nà bẹ́ẹ̀ nítorí ìgbà náà. ẹ̀yin bẹ́ẹ̀ mo lù bẹ́ẹ̀ sọ yóò ọ̀nà bẹ́ẹ̀ ló ka kú tẹ̀yìn wá. ṣé wàá pátápátá o adélé ọba dẹ̀ ọjọ́ màdó ṣé o. ọgbọ́n ọlọ́jà dẹ̀ yìí ọgbà kan ń dẹ̀ ilé o alẹ́ náà kò jọba ọgbà méjì ọgbà àwọn lùlù ẹ̀yìn. ọ̀nà bá ti àjọba yìí tó bá ti ṣe àgbọ̀tù bẹ̀ má tó jẹun. lóde nínú ọmọ pàṣàbílẹ̀ má tó jẹun. ọ̀nà bá ti àgbẹ̀ ṣàbílẹ̀ lárugẹ tó dẹ àkóso wọ̀ta lóde tó yẹ o. oṣoolé àdélé lóde àkọwọ́ tì í. àwa ọlọ́pàá yorùbá tèké tó dò òbí màá bá wa o. àwọn ènìyàn pátá òbí màá bá wọn o.
màdùkú pọgbọ́ lọ́jà dẹ o ọgbọ́n ẹ̀kú o màdùkú pọgbọ́ lọ́jà dẹ dodo kò tìrì dájà lépẹ̀dé o màdù solo ìnágbó alẹ́gbálé màdù ṣe wọ́n o ìdìbò kọ ìdìbò bẹ́ẹ̀ màdù ṣe wọ́n yóò òtún lọ́bọ̀ màdù ṣe wọ́n o àgbà kìlọ́mẹ̀dẹ̀ màdù ṣe wọ́n o òtún gbàgbọ́ òtún rànbọ̀ wúlẹ̀ màdù ṣe wọ́n o àgbà òtún kókété màdù páyẹ o ìsọ̀lọ̀ pẹ̀lú ìgbó o ẹnibàdì tí iná yọ́bọ̀ wá yí padà dúgbọ́ngbọ́n sọ̀rọ̀ jọ ẹ̀rẹ́ tètè bí ṣe bí ẹ olódò gbé mẹ́rin méjì ọ̀nùbẹ́ yà mẹ́rin méjì o ọgbẹ́ kú o dájú ẹ. Ó yẹ rí àdáyàmbọ nígbà oníbànúkì ìbọn ní. Sẹ́lò tẹ́pù sóbì máa òbí sẹ́lò tẹ́pù ra yín. Ẹni ẹ̀dẹ̀ ń di tẹ́lẹ̀. Ìgbọ́jọ́ bí ilẹ̀ o lágbógun ibo ti jẹ ló dáyà jẹ o. Ọ̀nẹ́bàdì bí iye àdúdẹ ìtòrò ló kojú ẹ̀ méjèèjì. Ló ká mi bí ilé dógbó mu nùdí o. Lágbógun obì ẹ o. Tó pọ̀ tako mi o.